àgbàlagbà tó ń kẹtan sáré bí nǹkan ò le ó ń lé nǹkan. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ àwọn olórí yìí ò ní agbára. Parọ́pò wọ́n di ọwọ́ bàbá àwo erin ńlá mú. Wọ́n ní kí bàbá àwo erin ńlá kó má jẹ́ kí ayé kan sọ àwọn lẹ́nu. Wípé nítorí pé àwọn ti jánà lórí ọ̀rọ̀ àwọn olórí yìí. Àwọn ti jánà nítorí pé àwọn òrìṣà wọ́n ti sọ nǹkan tí àwọn máa ṣe fún àwọn. Wípé fúnra ara wọn ló máa fi ẹsẹ̀ ara wọn ló máa fi rìn jáde nínú palace. Pé kò sí eré tán lè sá, kò sí nǹkan tán lè ṣe. Wípé wọn ò lè borí Kábíyèsí àti Queen Naomi. Wípé nítorí pé ìfẹ́ òtítọ́ òun ló wà láàrin àwọn méjèèjì. Parọ́pò ni allegedly bí a ṣe gbọ́ ò. Wípé Kábíyèsí wọ́n ti ja ìjà yìí ní àjàyè àti àjàṣẹ́gun nítorí wípé ìyàwó wọn ó ti wà lẹ́yìn wọn. Wípé èyí ó mú ìdùnnú wá. Ó dẹ̀ mú peace wá fún Kábíyèsí, àlàáfíà wá fún Kábíyèsí nínú palace wọn. Wípé kí wọ́n rántí nǹkan tí wèrè sọ. Ẹ rántí pé àmú gist yẹn wá tí a ní wèrè wá sí inú palace tó warn Kábíyèsí wípé kò sí nǹkan tí àwọn olórí lè ṣe, Kábíyèsí ò gbọdọ̀ fọwọ́ kàn wọ́n o. Wípé nítorí pé ọ̀nà tí wọ́n fẹ́ gbà nìyẹn láti fi mú Kábíyèsí. Parọ́pò ní má jẹ́ kí ayé dì wá, má jẹ́ kí ayé sọ wá lẹ́nu. Fi àwọn olórí sílẹ̀. Fúnra ara wọn ló máa fi ẹsẹ̀ ara wọn máa fi rìn jáde kúrò nínú palace yẹn ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ nìyí. Tó bá jẹ́ lóòótọ́ òní gist tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí social media yìí. A ní ká mú wá fún yín ẹ̀yin ará ilé. Ṣùgbọ́n kí n tó ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. Tán ni Parọ́pò, tán ni wọ́n di ọwọ́ Kábíyèsí mú. Pé wọ́n sọ fún Kábíyèsí wípé kí wọ́n má jẹ́ kí àwọn olórí yìí kí wọ́n tì wọ́n ṣe nǹkan tó yẹ pé ayé á fi sọ wọ́n lẹ́nu. Wípé àwọn ti mọ ibi táwọn ń lọ, àwọn ti jánà. Wípé kí Kábíyèsí fi ọ̀rọ̀ yìí kàn fi ṣe oṣù kan fi para. Kí wọ́n jọ̀ wípé kí wọ́n fi àwọn olórí sílẹ̀. Wípé nítorí pé láìpẹ́ fúnra ara wọn òní wọ́n máa fi ẹsẹ̀ ara wọn rìn jáde kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly nìyẹn. Ẹ̀yin náà mọ̀ wípé àmú gist kan wá ní ìgbà kan yìí pé wèrè ó wọ inú palace Kábíyèsí. Ó dẹ̀ ń sọ fún Kábíyèsí wípé kí Kábíyèsí kí wọ́n rọra lọ́rọ̀ àwọn olórí yìí. Wípé torí pé àwọn olórí ń wá bí Kábíyèsí ṣe máa fi ọwọ́ wọn tó máa fi kàn wọ́n. Wípé nǹkan tí àwọn olórí ń wá nìyẹn. Wípé tí Kábíyèsí bá dẹ̀ ti ṣe wípé
nǹkan tí kábíyèsí ń rò kọ́ ni ó máa ṣẹlẹ̀. Wípé kò sí bí wọ́n ṣe lè bí kábíyèsí nínú tó, kábíyèsí ò gbọdọ̀ gbé ọwọ́ wọn sókè láti fi kàn wọ́n o. Wípé kí kábíyèsí gbó wọn kán dẹ̀ walk away. Wọ́n ní nǹkan tí wèrè sọ nígbà yẹn nìyẹn. Ṣé rí pé parọ́pò náà já náà báyìí? Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ yìí lágbára o. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ó máa yanjú ẹ̀. Nítorí pé bí wọ́n ṣe ban àwọn olórí tó, wọ́n sì ń try láti máa gbé nǹkan wọ inú pálásì bàbá wèrè ńlá. Ṣùgbọ́n ní agbára Ọlọ́run, Ọlọ́run á bá mi dúró ti Queen Naomi, á protect Queen Naomi, á dáàbò bo Queen Naomi àti kábíyèsí ní agbára Ọlọ́run. Ọwọ́ ayé ò ní ká wọn, ọwọ́ ọ̀tún ò ní ká wọn. Àtàwa tá a wà nílé àtẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ mi àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ ní agbára Ọlọ́run. Ọlọ́run á bá mi dúró ti gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe àtẹ̀yìn tí ẹ ti subscribe o. Ọlọ́run á bá mi gbọ́ àdúrà gbogbo yín. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button, kẹ́ ẹ dẹ̀ tẹ thumbs up. Èyí ṣe pàtàkì fún channel wa. Ní agbára Ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all.